àyíṣepọ̀ yẹn àti Aláàfin Ọ̀yọ́ tó lọ lánàá bóòlù ló ṣe bẹ̀rẹ̀ kí àyíṣepọ̀ yẹn àti wọn. bàbá mi dáadáa ni alálùbáríkà bàbá mi bàbá pẹ́pẹ́ tí n bá tún ayé wá òun tún fẹ́ mú ọbẹ̀ royal father mi mú bàbá dáadáa ni bàbá tó dà mí pọ̀ mọ́ ọmọ tó ni kó lọ bá lànà tó bá mi tẹ̀lé fún gbogbo ọmọ tó fi sílẹ̀ kó rà ló gbà bí Aláàfin àná wọ́n ṣe fàánù hàn mí kí gbogbo ọmọ pátápátá orí àánú gbà gbogbo nǹkan bá lọ. Lámídì ò sí mọ́ ṣùgbọ́n dọ̀làdọ̀là náà ṣe pariwo Lámídì pàápàá pin dání àtàwọn kan míì tó rọ̀ mọ́ ẹ̀sùn Aláàfin dáadáa o àwọn ọmọ Aláàfin náà ti ń jáde pé obìnrin yìí bọ́ọ̀ bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọ̀rọ̀ bàbá wa á lọ kóòtù kí ni ìmọ̀ràn yín fún pin dání àtàwọn tí wọ́n ti ọ̀rọ̀ Aláàfin bọ̀ nínú nǹkan tí òun àti Portable jọ ń bára wọn ṣe. nǹkan tí màá sọ fún wọn ni pé eégún àti ró wọlé èèyàn àti ró jáde ká lè mọ̀ pé eégún àti ró tó wọlé èèyàn àti ró tó jáde. Aláàfin orí ìwà ni àṣà ni ó ọlọ́pàdé àwọn bàbá Aláàfin ṣì wà ẹni tó bá ti lè ẹjẹ kòwé kan sí ẹ má bẹ̀rẹ̀ a kì í sọ fọmọdé pé kó má dẹ̀tẹ̀ tó bá ti lè gbogbo ìwọ tó bá ti mọ̀ pé o fẹ́ máa ba Aláàfin lórúkọ jẹ́ ìwọ náà rẹ́dí pé tí a bàjẹ́ bìyàn rè pé bẹ́ẹ̀ ni ó wà láyé o kò sí láyé o Aláàfin oúnṣẹ ni àárín fún òòṣà ni. ní Lámídì. bàbá ọjọ́ tó gbọ́wọ́ lé mi lórí ní 7/7/2017 ẹ rántí tí bàbá gbọ́wọ́ lé mi lórí bàbá làwọn ṣàdúrà kan fún bàbá wa King Sunny Adé wọn làwọn fẹ́ ṣàdúrà yẹn fún mi bàbá ní mo kúnlẹ̀. ṣé lọ́jọ́ owó náírà bẹ́ẹ̀ sáà lọ́jọ́ owó náírà bẹ́ẹ̀ tẹ́ ti gbàgbé ẹ̀kí mi náà níbẹ̀ ẹgbẹ́ ilẹ̀ yá Sunny náà wá kọ níjọ́ náà bẹ́ẹ̀ ilẹ̀ yá bẹ́ẹ̀ ni bàbá gbọ́wọ́ lé mi lórí bàbá pa àwọn òun kan bàbá ní pé kíní kan wálé ayé wọn lè ṣe kíní kan wọn ní kò ní lọ́kọ ó bá wọn lọ́kọ ó bá wọn bímọ ó bá wọn kọ́lé ẹ jẹ́ wá kà fún 2017 ni bàbá ṣe fún mi àbí 2018 mo ra mọ́tò 2019 mo ra lé 2020 mo wed 2021 mo bímọ. Life is spiritual. òòṣà ni Lámídì. mo ní life is spiritual tó bá fẹ́ bá àwọn èèyàn rìn wàá rídìí wọn spiritually o fẹ́ bá èèyàn jà lọ rídìí ẹ̀ spiritually you don't just behave anyhow to people. Aláàfin 2020 kí la tún wà yìí 2025 ẹsẹ̀ ti wọlé California ìníwá yìí tì ẹ lọ wo bàbá gégùn fún gbogbo àwọn tó dìde ogun sí mi ẹ lọ wo ẹ lọ tún ẹ̀yin lẹ yà AK Media ẹ̀yin ní I still have the video here bàbá gégùn bàbá ní gbogbo ẹ̀dá tó bá dìde ogun sí mi bàbá sọ pé bóyá máa máa rí fún wọn rè bàbá tó wá sọ bàbá ní gbogbo wọn ní máa tẹ̀ mọ́lẹ̀ gòkè ọ̀la ta ló dìde ogun sí mi tó survive. I never regretted meeting Baba. You know, I bless the day I met Baba. And I will continue to remember Baba. ṣùgbọ́n tá a máa ń gbọ́ tá a máa ń rí náà pé ojú Aláàfin ò ní rí arẹwà ńlá kó mọ̀ fẹ́ kí ló dé ìfẹ́ Aláàfin àbí kí ló dé Aláàfin ò fẹ́ yín gbà. àwọn kan tiẹ̀ náà ń fẹ́ra lábẹ́nú. mọ́tà lóhùn ìyàwó bàbá ní jàre. Bàbá ò lè fẹ́ ìyàwó lábẹ́nú. Bàbá ò lè fẹ́ ìyàwó lábẹ́nú. mo gbèsè gbangba ni. ẹran tí ọká bá fẹnu sọ ẹnu ọká ló kú sí bàbá ò lè fẹ́ ìyàwó pamọ́ àbó lè lálẹ́ pamọ́. mo ti sọ fún yín láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pé obìnrin àtọkùnrin aims and objectives tóbìnrin bá gbé lọ ló máa determine nǹkan tọkùnrin máa ṣe fún. nígbà tí mo pàdé bàbá aims pé bàbá mi ni mo fẹ́ kọ́ jẹ́ dẹ̀ gbà bẹ́ẹ̀ ó dẹ̀ family àwọn olórí lọ́wọ́ bí ọmọ ó dẹ̀ treat mi bí ọmọ títí tí wọ́n fi lọ join àwọn bàbá wọn and I bless the day I met you. ẹ àtàwọn olórí ń kọ́ báyìí. àtàwọn ẹbí àwọn olórí tó ń fi èmi fún iṣẹ́ mọ̀ pé èmi tó bá wà ní tó bá jẹ́ ọmọ bàbá yálà ọmọ tó bí àbọ̀mọ tó gbà tán wọ́n ti níbi tó máa fi ẹ́ sí irú èmi ń sìn ó ní ọ̀dọ̀ àwọn olórí tó zoom mi sí àwọn olórí tó zoom mi sí àṣírí sọ̀rọ̀ dọ́là. ẹni tó wá ní bọ́bá bá kó ba ló ń kù kí ni ìmọ̀ràn yín fún wọn. Portable ni mo fẹ́ yẹ ńlá délẹ̀ kí n lájẹ̀ra. sọ̀rọ̀ Portable rẹ̀ kọ́ ti ẹ fẹ́ sọ.